wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, July 1st ọdún 2025 tá wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, mò ń fi àkókò yìí kí yín kú oṣù tuntun, oṣù ayọ̀, oṣù dùnnú, oṣù ìgbéga, oṣù ìfọ̀kànbalẹ̀ lóṣù July yìí máa jẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé láti bá mi share fídíò yìí kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí lónírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tá bí láàrin March 21 sí April 20, lọ́jọ́ tòní ẹ máa nílò ọpọlọ pípé lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, látàrí pé ó ṣeéṣe káwọn kankan fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní láàyè iṣẹ́ tó máa nílò ọpọlọ pípé yín. Nǹkan náà lè dàbí nǹkan tó dàbí ìgbà kú fẹ́ le koko díẹ̀ bákan, ṣùgbọ́n tẹ́ bá fọpọlọ pípé ṣe lọ́jọ́ tòní, gbogbo nǹkan máa yàtọ̀. Lè ní àwọn èèyàn tó rọ̀gbà yín ká, ó ṣeéṣe kára fẹ́ máa kan wọ́n lọ́pọ̀lọpọ̀. Kẹ́ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí negativity pátápátá lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ire owó kó wọlé fún yín dáadáa tẹ́ bá lè lo akitiyan àti ẹ̀bùn tọ́lọ́run fún yín lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ. Kẹ́ wá gbájúmọ́ṣẹ́, kẹ́ lè róore gbámú, ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yín kí ẹ pamọ́ pẹ̀lú. Silver jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 ní àárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá bí láàrin April 21 sí May 20, àyíká ilé yín gbogbo ẹ máa gbalẹ̀ fún ìrọ̀rùn. Ẹ̀yin àti mọ̀lẹ́bí yín ìfẹ́ máa gbalẹ̀ láàrin yín, ẹ tún máa understanding dáadáa. Lénìí ó dára kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú wọn, kẹ́ enjoy ara yín, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Lénìí white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá bí láàrin May 21 sí June 21, agbára káká máa wà fún yín lọ́jọ́ tòní. Ẹ máa láwọn ẹ̀dẹ́ àtúntò tó sì jẹ́ párọ̀ yín lọ́wọ́ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ lé ní ẹ máa róore gbámú púpọ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dáa ó máa rọ̀gbà yín ká dáadáa lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ kí ẹ rí dájú pé gbogbo nǹkan tó dàbí àwọ̀ láàrin ẹ̀yin àti èèyàn tó súnmọ́ yín pátá, gbogbo ẹ̀yin ọjọ́ pátápátá, ìyẹn á bí ìrọ̀rùn àti àlàáfíà fún yín. Kẹ́ṣò títọ́, kẹ́ṣò òdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ wà focus, kẹ́ gbà àlàáfíà láàyè káyè tí ẹ bá wà. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá bí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní máa jọjọ́ tó dára púpọ̀ fún yín o. Ẹ̀yin àti mọ̀lẹ́bí yín ìbáṣepọ̀ yín máa dánmọ́rán, tí yẹn sì máa bí kí ìbáṣepọ̀ yín, kí ìrẹ́pọ̀ yín kó tún wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Kí ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń náwó sí, kí ẹ má ṣe nànú àpà. Bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ tètè yá forí jẹni tó ṣe é pé ó bá ṣẹ̀yìn lẹ́yìn tí ó bá ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ sì ni kẹ́ṣù títọ́ láàyè iṣẹ́. Bákan náà sì rí àwọn nǹkan tó bá ṣe kókó fún yín láti ṣe láàyè iṣẹ́, kí ẹ gbájúmọ́ láti rí dájú pé ẹ ṣe láṣeyọrí. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá bí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní nǹkan máa kún lọ́rùn yín rẹpẹtẹ. Pàápàá àwọn èròǹgbà pé àwọn nǹkan tẹ́ fẹ́ fún ìgbésí ayé yín ní dáadáa ló máa gbalẹ̀ lọ́kàn yín. Ìgboyà máa wà fún yín, tẹ́ sì máa wà motivated. Ẹ gbájúmọ́ àwọn nǹkan tẹ́ ń lé, gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. Gbogbo nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ tó wà lójú ọ̀nà pàtàkì ilẹ̀ máa kojú, tẹ́ máa borí rẹ̀ ní ìrọ̀rùn. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ọjọ́ tòní kẹ́ kíyèsára, gbogbo ànúkọ́lé èèyàn ṣe, bẹ́ẹ̀ sì ni kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun. Ọjọ́ tòní sì rèé kẹ́ fi ọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá bí láàrin August 23 sí September 23,
lọ́jọ́ tòní ẹ máa wà very popular, so àwọn èèyàn tó rọ̀gbà yín ká wọ́n máa nífẹ̀ẹ́ yín púpọ̀, pàápàá wọ́n máa tún nífẹ̀ẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe, ìyẹn ti máa jẹ́ kí àwọn èèyàn kan tún gbóríyìn fún yín dáadáa láàyè iṣẹ́ látara títẹpá mọ́ṣẹ́ yín. Ìyẹn máa jẹ́ kí ẹ wà motivated, á sì jẹ́ kí ẹ máa kọrin pé ẹ tún máa tẹ̀síwájú sí lénìí, kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ sì òtítọ́ ìṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fẹ́nikẹ́ni, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní, ìrètí àtàrà yíyá gágá àti ìgboyà ó máa wà fún yín púpọ̀. Ó ṣeé ṣe káwọn kankan tí ń ṣẹlẹ̀ nígbésí ayé yín tẹ́ fi máa rò pé Ọlọ́run tẹ̀ tí ń ṣe ìkọ́ tó dára, ẹ wá wulẹ̀ dúró ṣinṣin lórí ẹsẹ̀ yín kí ẹ gbájúmọ́ àwọn nǹkan tẹ̀ ń lé fún dáadáa. Gbogbo àwọn nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ tó bá jẹ lójú ọ̀nà, kẹ́rí dájú pé ẹ kojú rẹ̀, torí ó ṣeé ṣe káwọn nǹkan bẹ́yẹn fẹ́ wáyé lọ́jọ́ tòní sí rèé. Gbogbo nǹkan wọ̀nyí lẹ máa borí pẹ̀lú sùúrù àti ìfaradà tí ẹ bá ní. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wà determine pẹ̀lú. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ wá gbọ́dọ̀ wáṣọ black rárá, látàrí pé black jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní, ṣùgbọ́n ẹ lè wọ kọ́lọ̀ èyíkéyìí tó bá tún wù yín yàtọ̀ sí black. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí stress fẹ́ pọ̀ fún yín látàrí pé ẹ máa wà bísí púpọ̀, iṣẹ́ akọ́rùn yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ gbìyànjú láti control ìbínú yín pátápátá o, kẹ́ sì jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí aáwọ̀ tó bá wáyé láàrin ẹ̀yin àti èèyàn lọ́jọ́ tòní sí rèé. Tí nǹkan bá dàbí ìgbà pé kò tiẹ̀ fararọ àbí ìbínú fẹ́ wáyé, ẹ rí dájú pé ẹ fọpọlọ pípé àti ọgbọ́n kí ẹ fi yanjú rẹ̀ kó má bàa fa àìbalẹ̀ ọkàn fún yín. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa kẹ́ lè rere gbámú, ẹ free mind yín kí ẹ wà positive dáadáa, kẹ́ rí dájú pé ẹ forí jẹni tí ó bá ṣẹ̀yìn lẹ́yìn tẹni náà bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀. Ẹ má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì wọ́n. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, àwọn èèyàn tó rọ̀gbà yín ká wọ́n máa nífẹ̀ẹ́ yín púpọ̀, wọ́n máa admire yín dáadáa, kódà lẹ́yìn yín wọ́n máa sọ̀rọ̀ yín ní ti dáadáa gan pẹ̀lú, bóyá látàrí ọpọlọ pípé tó lọ ń fún yín àtọgbọ́n àtòyé tó lọ ń fún yín. Kódà tẹ́nìyàn kan tó bá dàbí màlẹ́bí àbí ọ̀rẹ́ tó bá tọ̀ yín wálé ní fún advice, wọ́n fi inú tàn yín ni o, wọ́n fi wá bá yín pé wọ́n mọ̀ pé ẹ máa bá wọn yanjú rẹ̀. Ẹ rí dájú pé ẹ ràn wọ́n lọ́wọ́, ẹ má jà wọn kulẹ̀ rárá. Ẹ múra dáadáa léni kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ ní ìrẹ̀lẹ̀. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èrò pé lérúkú Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí tension fẹ́ wáyé tàbí kára fẹ́ máa kọrin tàbí kínú fẹ́ máa bí yín lọ́jọ́ tòní, tàbí nǹkan tá fẹ́ bí dàrúdàpọ̀ ọkàn ìkànnù rẹ̀ lè wáyé lọ́jọ́ tòní. Kódà ẹ tún lè wà more disappointed látàrí pé ẹ tiẹ̀ nílé mọ ohun tó fà rárá àbí ibi tí nǹkan yẹn ti wá. Léni kẹ́ relax, kẹ́ wòye sí àwọn nǹkan tó ń fà á, kẹ́ má wulẹ̀ jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ. Ẹ má react síta pẹ̀lú bí ẹ ṣe ń fìlì rárá léni. Gbogbo àwọn nǹkan tó dàbí ìṣòro inú ayé yìí náà ni yóò ti máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sì ni kẹwàrí tó ń wáyé lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tàbí àwọn nǹkan tó ṣe é pé Ọlọ́run fẹ́ jẹ́ kó wáyé láti fi tì yín sókè, láti fi jẹ́ kẹ́ ní ìdàgbàsókè. Bí a ti ṣe mọ̀ wípé afárá ẹ̀gbin nígbà míì òun la máa ń tọ̀ débi gíga, bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀nà tó bá ní kòtò tó lẹ́gùn tó ní gbogbo ẹ̀ lọ́nà òun láàtọ̀ tá fi padà rin ọ̀nà èyí tó ṣe é pé ó dára ó sì dùn rìn. Ẹ má dá sọ̀rọ̀ tí wọ́n pè yín sílé ní àbẹ́ tí ó kàn yín, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ wá àkókò láti fi ṣe prayer lọ́jọ́ tòní dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kára yín yá gágá púpọ̀ lọ́jọ́ tòní, kẹ̀tù wà motivated pẹ̀lú. Lọ́jọ́ tòní sí rèé, ó ṣeé ṣe kí ẹ fẹ́ jìnnà sẹ́ni tó ṣe é pé bóyá ó ń fojú kéré yín
tàbí kẹ̀ tó ń wò pé bóyá nǹkan tẹ̀ ń lé yẹn ó lè má bọ́ sí, tàbí ẹnikẹ́ni tó bá dàbí ìgbà pé ó ní negativity lára ẹ máa fẹ́ jìnnà sí lọ́jọ́ tòní. Ẹ wá bẹ̀rẹ̀ sí gbégbèsè díẹ̀díẹ̀ láti rí dájú pé àwọn nǹkan tẹ̀ ń fẹ́, àwọn nǹkan tẹ̀ ń lé wá sí ìmúṣẹ. Àwọn ọ̀rẹ́ yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kí wọ́n wò yín láwòkọ́ṣe, kí wọ́n fẹ́ tẹ̀lé ipa yín lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, ẹ fi ìgboyà ṣe ohunkóhun kẹ́ sì gbájúmọ́ ohun tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ lénìí. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ẹ kíyèsára lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé gbogbo nǹkan tó wà láyìíká yín pátá ó wà well arranged, gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ, ẹ ṣe nǹkan yín létòlétò kí ẹ mọ̀ dájú pọ́jọ́ tòní stress lè fẹ́ pọ̀ púpọ̀ fún yín o, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe é pẹ́ nílò láti gbájúmọ́ dáadáa lọ́jọ́ tòní. Kò sí bẹ́ẹ̀ ní ṣe dẹ̀gí bákan tó, ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa. Lẹ́ni síre kò dára kí ẹ lè fẹ́ dá wà lẹ́yìn nìkan àbẹ́fẹ́ isolate ara yín. Lẹ́ni ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ express ara yín, ẹ ṣàlàyé bó bá ṣe ń ṣe yín, pàápàá lásìkò tí ẹ bá nílò ìrànlọ́wọ́. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dára, ẹ free mind yín pátápátá, ẹ wà positive, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, kí ẹ sì tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní dára. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá èyí tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.